ọlọ́jọ́ bí òní mo yin Olúwa ọlọ́jọ́ bí òní ó wá ṣọ̀pọ̀ ọdún. MC Blessing àmọ́dé o ẹrù ọ̀pọ̀ ní jọ́rẹ́ mi sọ mí bẹ́rù bá pọ̀ tán ilẹ̀ ní ọ̀sọ́ ni mo dé lónìí torí olóríire ọmọ tí ń sọjọ́ bí Rihanat mo yin Olúwa Sàlámì lẹ́ni tí mò ń wí fetí rẹ̀ bá ń já mọ́mọ́ mi kàn rárá yeye tó bí ọlọ́mọ lọ́rán mi wá ẹni ọlásóyègẹ́ Goldtech Pierre oníbàálógún ẹ̀rú bàbá ni wọ́n fa ọgbọ̀n ọmọlàdélé ọmọ náà láṣọ ẹni Rihanat gbogbo ọjọ́ kẹrin nínú oṣù kẹfà nìrántí ọjọ́ tá a bí ọ sílé ayé gangan mo yin Olúwa o àjọ̀dún ọdún kẹjọ rẹ̀ tún pé bá ọ láyé ọ wà láyé ọ wà láàyè o tún wá wà láàyè rẹ ọpẹ́ ní f'Olúwa ọba yeye tó bí ọlọ́mọ ẹni ọlásóyègẹ́ Goldtech ó ní kí n wá bá òun kì ọ́ kórìíre ó wú mo yin Olúwa ọlọ́jọ́ bí níre là á sọ̀rọ̀ àtàrẹ gbogbo ibi tó o bá dé láyé níre ni wọ́n mọ̀ sọ̀rọ̀ rẹ ó dàgbà ó dògbò ó dàgbà bí àwọn àgbà kan èyí tí wọ́n fọmọ owú sóńdè sọ́rùn lọ́jọ́ sí ọmọ owú jẹjẹjẹ ọjẹ bí òkínní ikú ò ní gbà ọ́ lọ́wọ́ àwọn òbí rẹ ò ní tẹ́ láyé ò ní tí ò tún ní faṣọ ẹlẹ́yà bora ojú rẹ ò ní fọ́ etí rẹ ò ní di ìwọ ò ní dá láàbọ̀ ara mọ́ sàmì àdúrà òjèrè ọmọ olóríire mo yin Olúwa o ọtí kì í tí ò ní bá wọn tí láéláé àìbómi sọ̀tá ayé ò ní bínú rẹ olóríire Rihanat mo yin Olúwa o àyè gbà mí nílé ìyá rẹ dálúgba nílé bàbá rẹ nípẹ̀rù rẹ máa kẹsàn nílùú Ìjẹ̀bú ọ̀yá o ìwọ lọmọ pẹ̀rù akẹsàn baálẹ̀ ọjà ará ojú ọ̀nà ibi owó pé ń so tí wọ́n rọ́wọ́ ka akẹsàn dádé ọmọ rẹ̀ dọ́jà olórí rẹ̀ ní dá ọjà akẹsàn ọmọ ọba lọ́yọ̀ọ́ ajíṣe bí akẹsàn láàrí akẹsàn ò ní ṣe bí bàbá wọn àlàpẹ́rẹ́bẹ́tẹ́ aya àjàgbé ọ̀dọ́ àjàgbé bàbá ẹ̀yọ̀ àjàgbé ẹ̀yọ̀ àkọ́kọ́ àfi àlàṣẹ ẹyẹ akẹsàn orí mádégún ìpẹ́rù akẹsàn ìyá òfìràn ọmọ ọba ń ta àwùjalẹ̀ Ìjẹ̀bú ọ̀yá o Rihanat mo yin Olúwa dẹ́nkú wá gbàjẹ̀bú gan-an lọ Ìjẹ̀bú ọmọ èrè nìwà adùn mádé nìyí adùn mọ́sù pẹ̀lú ẹ̀jẹ̀ ìwọ lọ́mọ aládìẹ òkókó tí yé tiẹ̀ ní kọ́ngbẹ́kọ́ngbẹ́ ẹ̀yin lọ́mọ aládìẹ òkòkò mọ̀gà tí yé tiẹ̀ ní kọ́ngbẹ́kọ́ngbẹ́ mo ní bọ́bá wújẹ̀bú àẹ̀ní tiẹ̀ ní wíníwíní bọ́bá wújẹ̀bú àẹ̀ní ẹ̀ ní wíníwíní bọ́bá wújẹ̀bú àfọ̀dún ẹ̀ tó kù sọdún àgẹmọ ẹ̀yin lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún kò séèyàn tó mẹ́gún wọgbó bàrà ìbà ńlọkọ mẹ́gún wọgbó rẹ mọ nílé Ìjẹ̀bú àfijú tí fọkọ rẹ̀ já pé nà Rihanat mo yin Olúwa ọlọ́jọ́ bí o ti sọdún èyí ná òṣòkè òní jẹ́ ọ̀fọdún èyí ṣàṣemọ́ orógbó ló ní kó o gbó kọ́ ọ̀tọ́ kọ́ ọpẹ́ láyé kánni kése kọ́ ọ̀pọ̀ láàárọ̀ yeye tó bí ọlọ́mọ ẹni ọlásóyègẹ́ Goldtech Pierre ló ní kí n mọ̀ ké tantan pé o ti sọdún èyí ná ọ́ tẹ̀ mí.